Hello. Hello. Ẹ kálẹ́ sà. Ẹ kalẹ́ mà, ilé olórogún lè tò mà. Wọ́n ló ṣiṣẹ́ gbé. Yes sà. Ẹ jọ sá dádì mo fẹ́ kẹ́ gbà mí lámọ̀ràn kan níta. Mo ń gbọ́ yín màmú mi. Ó ṣẹlẹ̀ pé ní 2013 mo marry. Àtọ́rí 2014 sà fi máa kọ̀rọ̀ gbọ̀n. Mo ṣàbí ọmọ. Bàtọ́ ọmọ yẹn pé ọdún kan àti oṣù kan. Ọkọ mi tún bímọ fún yẹn ó jáde láyé. Ọ̀dọ̀ mi sá lọmọ yẹn wà títí títí tó fi ń going to 6 years. Mo tọ́ ọmọ yẹn ń pọ́dún mẹ́fà. Ọmọ yẹn ti máa lọ sí mo tí wọ́n mú sọ́dọ̀ fámìlì bàbá rẹ̀ pé ká lè má rí. Ọkàn wọn lè máa balẹ̀. Ọmọ wa fẹ́ pọ́dún mẹ́fà wọn ṣàgbà ọmọ yẹn lọ́sọ̀rọ̀ ní ọ̀dọ̀ wọn ni yóò máa gbé. Mo filẹ̀ fún wọn. Ọdún kan mẹ́fà kọ́ yarí wọ́n ta àwọn ọ̀dọ̀ mi sọ̀rọ̀ ní kí n filẹ̀ fọ́ pé òkú lòkùn bàbá sọ̀rọ̀ bàbá ọmọ lọ́mọ. Ó dẹ̀ tọ́jú ọmọ yẹn. Ìgbà tó dẹ̀ yà wọ́n change sí wọn tọ́jú rẹ̀ mọ́. Ọmọ yẹn ti pè 11 years báyìí ní ìsìn. Kò tí kún primary school. Education ò lọ déédé. Exam tí wọ́n parí yìí ní ìsìn ọmọ yóò ṣe exam. Mo dẹ̀ ń béèrè pé jẹ́ kí n mọ sọ́dọ̀ mo ti bẹ̀rẹ̀ wọn ò gbọ́. Àbúrò ọkọ mi tó jẹ́ obìnrin ó yarí ó ní kò sí nǹkan tó jọ láti ẹ̀rọ bá pa òun làbẹ́ dé. Mo kàn ní tẹ́sí wọn mi yẹn wà báyìí ó ń bà mí lọ́kàn dé. Ṣé pé ìgbà tábà ẹgbẹ́ sàlẹ̀ ìdìjẹ́ ìrònú ẹ̀ ó mú mi ní ẹ̀kọ́ gíga kí lẹ fẹ́ lórí ètò. Ẹjọ́ mo fẹ́ gbà mí lámọ̀ràn kan tí mo bá tún lè ṣe. Ṣé Ìbàdàn lẹ wà? Bẹ́ẹ̀ ni sà. Ẹ wá sọ́dọ̀ mi láàárọ̀ Friday. Dádì mi ń lè fọ mi tí ìbọn níbi sóòpù tí mo ní mi ń lè fọ ṣọ́ọ̀ṣì káàkiri. Ẹ mọ̀ tó ṣẹlẹ̀ o. Bẹ́ẹ̀ ni sà. Ẹ ṣì wà lórí ipò tẹ wà yẹn ṣì wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ àbí? Bẹ́ẹ̀ ni tí èmi díẹ̀ díẹ̀ bọ̀ yẹn mi ò sí balance dáadáa ni. Ọ̀dọ̀ ta lẹ wà mà? Mo sì rí màrí. Ṣé ilé ọkọ lẹ wà báyìí? Bẹ́ẹ̀ ni sà. Ẹ ti bí ọmọ mélòó? Ọmọ méjì náà mo ti bí. Ṣé ọkọ yín wà pẹ̀lú yín? Ó wà pẹ̀lú mi. Ọlọ́run gbé yín dìde. Ọlọ́run máa gbé yín dìde. Ọlọ́run á gbé yín dìde pẹ̀lú agbára Ọlọ́run. Ọlọ́run á gbé yín dìde. Ọlọ́run á gbé yín dìde mà. Tó bá wá rí bẹ́ẹ̀ yẹn ẹ jẹ́ kí ẹ ti ẹ̀kọ́ gbìyànjú kẹ́ ẹ wà lálàáfíà ara dáadáa tán. Ṣé gbọ́ ẹ fọmọ yẹn lẹ́ǹbi tó wà yẹn mọ́ fàdúrà ràn lọ́wọ́. Ẹ ti kọ́kọ́ du ẹ̀mí tí yín gangan náà kẹ́ ẹ ti ẹ̀ wà lálàáfíà ara. Ṣọ́rọ̀ mi ti yé yín mà. Ìyẹn kọ́ ló ń kàn. Ẹ mọ́ fàdúrà ràn lọ́wọ́ níbi tó wà yẹn ó dẹ̀ máa yarí pẹ̀lú agbára Ọlọ́run. Ṣé ẹ ti gbọ́ mà? Ẹ jọ̀ọ́ ẹ̀yin ní kẹ́ ẹ mójútó ìlera yín ní kẹ́ kọ́kọ́ mójútó náà. Wọ́n ní ìlera ní ọrọ̀ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ẹ mọ́ kó tiẹ̀ yẹn sọ́kàn jù kẹ́ ẹ lè bá tètè dìde kó lórí àkéte àìsàn tẹ́ ẹ wà yẹn. Ṣé gbọ́? Tàbí kẹ́ ẹ mọ́ kó sọ́kàn rárá yóò yarí ẹ fọkàn ara yín balẹ̀. Ṣé bí kò ti yarí láyé ni àbí kò ti jẹ́ èèyàn ni àbí bẹ́ẹ̀ kọ́? Ọlọ́run lè tò fàyè ẹ̀. Gbogbo tí bàbá ẹ ò lè ṣe òun ó ṣe ẹ fọkàn ara yín balẹ̀. Ṣé ẹ ti gbọ́ mà? Bó ṣe jẹ́ nìyẹn. Ẹ rà mà.